ní Ìbàdàn máa fi gba ilẹ̀ Yorùbá sílẹ̀ lọ́wọ́ àwọn Fúlàní jihadist, but Ìbàdàn army ló gba ilẹ̀ Yorùbá sílẹ̀. Àfọ̀njá ní ojú kòkòrò, ó fẹ́ jẹ Aláàfin mọ́ oyè Ààrẹ Ọ̀nà Kakanfò tó ti jẹ. Bí Fúlàní ṣe gba Ìlọrin mọ́ Yorùbá lọ́wọ́ dè nínú yìí, torí ibi tó ń sá sí ní àwọ̀tán yẹn ó ní Òkè Ìbàdàn. Indians, àwọn Red Indians náà ní ilẹ̀ ẹ̀bẹ̀. Red Indians evolution Ìbàdàn òun àti ti Amẹ́ríkà ló jọra wọn. Kò sí àìwáyé ká má ní àrùn kan lá jàgbóró ní sí Ìbàdàn. Èmi kọ́ àṣàtà abáláyé ni. Tẹ́ ẹ bá yájú sólúbàdàn pẹ́kẹ́ ẹ má dán wò. Inú ń bí àwọn ọ̀dọ́, inú ń bí wọn, inú wọn ò dùn pé àwọn kàwé, àwọn kéwú, àwọn kọ́ṣẹ́, síbẹ̀síbẹ̀ àwọn ò níṣẹ́. So ìjọba láti ìjọba ìbílẹ̀ ló gbọ́dọ̀ kọ́kọ́ wá iṣẹ́ ṣe fún wọn, because wọ́n ní tí ọwọ́ bá ti dilẹ̀ àwọn ni èṣù máa ń lò. Ibi tí ọjọ́ ti ń tẹ̀síwájú, tí àwọn ìṣẹ̀lẹ̀ ń tẹ̀síwájú, ìṣe tó ń dàgbàsókè ni wọ́n ti gé orúkọ rẹ̀ kúrú sí Ìbàdàn láti ètò òyìnbó ń pè ní original Ẹ̀bá Ọ̀dàn. A settlement by the Savana. Ọ̀dàn náà ń pè ní Savana. Ẹ̀bá Nile ló di Ìbàdàn yìí. Ẹ̀bá Ọ̀dàn. Ní orúkọ rẹ̀. Near Savana. Near by the Savana. Lẹ́bàá Ọ̀dàn ló di Ìbàdàn. Bẹ́ẹ̀ kẹ́ gbogbo wa la mọ̀ tí wọ́n ń pè ní geography. Bẹ́ẹ̀ni. Ní ibi tán Áfíríkà, Nàìjíríà táwa wọ́n ń pè ní tropical Africa. Níbi tí ooru ti máa ń mú, tí òjò ó tún tẹ̀lé, tọ́yẹ́ náà ó tẹ̀lé, bíi ti ilẹ̀ àwọn aláwọ̀ funfun. Àwọn náà wọ́n á ní winter, autumn, spring and summer. Bọ́lá ṣe dáyé nìyẹn tó máa ń ní àsìkò rẹ̀. Nísìnyí ó dàbí òjò ti ń kásẹ̀ ńlẹ̀, because tó bá ti di October ni òjò máa ń kásẹ̀ ńlẹ̀. So vegetation ni àwọn nǹkan tí àwọn àsìkò yẹn tán máa mú wá. Ló fi jẹ́ pé ká lọ mú níbi òkun Èkó, òkun. Bẹ́ẹ̀ bá ti kọjá òkun tẹ́ sọ́dá marina, tẹ́ bọ́ sáàrin Èkó, tẹ́ ń bọ̀, tẹ́ wọ ibi tó ń pè ní Bágà, tẹ́ gbẹ́nulé express Lagos Ìbàdàn expressway. Ẹ kàn rí àwọn igbó lọ ṣúà lápá òsì, lápá ọ̀tún, green forest, thick forest. Tẹ́ bá fi máa dé Ìbàdàn, wọ àárín Ìbàdàn, lọ gba bóyá Mọ́kọ́lá, kẹ́ gbàbẹ̀ lọ, kẹ́ kọrí sọ́nà Ọ̀yọ́. Ẹ máa rí pé kò sí thick forest púpọ̀ mọ́, koríko lẹ máa rí. Vegetation ti ń yàtọ̀ ló ń pè ní Savana. Tẹ́ bá fi dọ́yọ̀, tẹ́ gbẹ́nulé ẹyẹ ń kọrin, kẹ́ tó dé Ògbómọ̀ṣọ́ lẹ́kàn rí aṣálẹ̀ tó jẹ yanrìn, desert. Tẹ́ bá fi rìn dé Kano, Kaduna, kẹ́ tó wá pẹ́ ń lọ sókè, ẹ ti bọ́ sí Sahara. Ìgbà tí old Ọ̀yọ́ empire tó ṣubú, tó wó lulẹ̀ ní ayé Aláàfin Aólẹ̀, nígbà tí Báṣọ̀run Ààrẹ Ọ̀nà Kakanfò tó dalẹ̀, ìyẹn Àfọ̀njá. Àfọ̀njá ní ojú kòkòrò, ó fẹ́ jẹ Aláàfin mọ́ oyè Ààrẹ Ọ̀nà Kakanfò tó ti jẹ. Ojú rẹ̀ wọ ipò Aláàfin yẹn, ó wá ń wọ ẹni tó lè bóun sà sí Aólẹ̀ kó kú kó ń bọ́ síbẹ̀. Náà wá sọ pé onítíà Fúlàní kan bẹ nínú gbó sẹ́yìn o, tí wọ́n ń wòra wọ̀. Ṣùgbọ́n àwọn Fúlàní máa ń tẹ yanrìn. Bẹ́ẹ̀ni. Wọ́n máa ń wọ ọwọ́ palm reading. Ó wá ní kàn pé wá, kí ló pẹ̀? Wọ́n ní orúkọ rẹ̀ ń jẹ́ Alimi. Ó wá lọ pé Alimi wá. Ó wá sọ fún Alimi pé mo máa fẹ́ gbéṣẹ́ ńlá kan fún ẹ. Ó sàṣẹ Aláàfin kí ó mọ́ rojú tu ipò yẹn mọ́, mo fẹ́ bọ́ síbẹ̀. Ṣùgbọ́n kàkà kí Alimi máa sàṣí Aláàfin Aólẹ̀, Ààrẹ Ọ̀nà Kakanfò Àfọ̀njá ló ń sàtíàsì. Bí eré ó ń kó àwọn sójà Fúlàní láti Sókótó
ó ń kó wọn wá sí ibi tí ó ti ṣe tó lóun ṣàdúrà fún Àfọ̀njá. Òru ọjọ́ kan ni wọ́n kàn déédéé gbógun dé sí Àfọ̀njá, wọ́n pa wọ́n pọ̀ mẹ́. Bí Fúlàní ṣe gbà Ìlọrin mọ́ Yorùbá lọ́wọ́ dè nìyẹn. So ẹni tó ń pè ní bàbá wọn, àwọn Fúlàní wọ́n ní bàbá àwọn kan tó ń jẹ́ Danfodio, wọ́n ló sọ fún àwọn pé àwọn máa lọ ti idà bọ òkun ocean. Kò ń ṣe àwọn ọ̀pọ̀lọpọ̀ wọ́n náà sọ pé wọ́n fẹ́ ti Quran no idà ló sọ pé kó máa ti bọnú òkun. That is, ó fẹ́ gba gbogbo láti Sókótó wá sísàlẹ̀, ó fẹ́ gbà ṣùgbọ́n Ọlọ́run ò fún ṣe nípasẹ̀ pé Ìbàdàn army àwọn ni wọ́n lọ kojú àwọn Fúlàní jihadist ní ibi tí wọ́n pè ní ogun Jálumi ní Òṣogbo sí Ìbáṣọlá Ọlọ́run àti Balógun Ọdẹ́rìnlọ tó ṣíwájú àwọn sójà Ìbàdàn. Bàbá ńlá mi ń bẹ lára wọn sójà Ìbàdàn tó lọ kojú àwọn Fúlàní tó lé wọn kúrò ní Òṣogbo, wọ́n lé wọn kọjá Ọ̀fà. Orúkọ bàbá ńlá tèmi ẹni Ṣùbẹ́rù Àjẹ́ǹgbẹ́, ẹ̀kẹrin Balógun ilẹ̀ Ìbàdàn. Àwọn náà gba ilẹ̀ Yorùbá lẹ̀ o. Ẹ rí pé ààrẹ àná Major General Buhari, Muhammadu Buhari, retired. Ẹ rí pé kó tó lọ́hùn ní nǹkan bí ọdún mẹ́ta kó tó lọ́hùn, ó kù díẹ̀ kó sọ fún yín pé Nàìjíríà ti di ti Fúlàní o. Èbó oníròyìn ní ìbẹ́yìn náà ń gbé jáde. So gbogbo àwọn ibi tí wọ́n láwọn gbàǹgbà yẹn, Plateau oná fi dójúlé gọ́vnà Otom kan báyìí yẹn, torí wọ́n ní àwọn làwọn ní Plateau, àwọn làwọn ní Benue, pé baba ńlá àwọn ti kọ́ńkọ́ abẹ. Nítorí àwọn bá máa sọ sílẹ̀ Yorùbá náà nìyẹn, tí ìbá wa ṣọpọ̀ Ọlọ́run, ìbá Olúyọ̀lé, Balógun Ọdẹ́rìnlọ, àwọn Balógun ilẹ̀ Ìbàdàn, Ìbíkúnlé, Ògúnmọ́lá, Òjó àtàwọn akíkanjú Akéré tí wọ́n lọ lé wọn kò ní Ìbàdàn bá fi gba ilẹ̀ Yorùbá sílẹ̀ lọ́wọ́ àwọn Fúlàní jihadist. So Ọ̀yọ́ empire wá wó owó. Ọ̀yọ́ ìgbà yẹn Ọ̀yọ́ bíkọ́ Ọ̀yọ́ lé ní o, Niger state ló wà o, kò ń ṣe Ọ̀yọ́ ti Aláàfin tẹ́ máa 1 hour tá a máa débẹ̀ sí òǹkọ́ o. So but kàkà kí Ìbàdàn kán wá sọ pé àwọn náà di Ìbàdàn empire, wọ́n wá bọ̀wọ̀ fún orí adé Aláàfin, wọ́n bọ̀wọ̀ fún orúkọ Odùduwà, wọn ò pè Ìbàdàn ní empire but Ìbàdàn army ló gba ilẹ̀ Yorùbá sílẹ̀. So ìgbà tí Ọ̀yọ́ ti wó yẹn, àwọn èèyàn Yorùbá wọ́n wá ń wá sí ìsàlẹ̀ odò, migrating to the south. So tó bá láyà wọ́n pé wọ́n náà ti dá ibì kan lẹ̀ tó ń pè ní Ẹ̀bá Ọ̀dàn, àmẹ́ni tó bá máa lọ bẹ̀ yóò láyà o. Àyà nìkan dẹ̀ kọ́, ó máa lóògùn. O gbọ́dọ̀ mọ̀ nípa ogun bí wọ́n ṣe bẹ̀rẹ̀ sí ní dé ní kọ̀ọ̀kan tó ń tẹ̀dó nìyẹn. Ìbàdàn ẹ̀kẹta tá a wá wà yìí, ọmọ ọba Ilé Ifẹ̀ tó tún wá jẹ́ army general, ilé wọn àdúgbò wọn ní Ilé Ifẹ̀ ó ń bẹ́ẹ̀ dòní, orúkọ rẹ̀ ń jẹ́ Lágelú. Òun lọ́lọ́run wá bá sọ̀rọ̀ pé kó kúrò ní Ilé Ifẹ̀, òun fẹ́ kó lọ dá ìlú tuntun sílẹ̀. Tó bá ti rìn díẹ̀, ṣé o pé láyé ìgbà yẹn kò sí ọ̀kadà, kò sí márúwá, kò sí mọ́tò, ẹṣin gan àwọn Fúlàní torí ẹṣin ò lè dàgbà ní ibi tí ó bá jẹ́ ibi báyìí àfi bíi Sahara, torí àwọn test fly aáyán, ìdun, àìfọn wọ́n á pa ẹṣin lára. Ẹsẹ̀ náà fi rìn, ẹsẹ̀ náà fi rìn kó lè wo ìyà táwọn aṣíwájú yẹn jẹ. So Lágelú wá tó bá ti débi kan tó fẹ́ dúró á dífá, Ifá sọ fún pé ò tí ì débẹ̀, títí wọ́n fi wá dé ibi tí wọ́n ń pè ní Àwọ̀tọ́ bíi tìgbín lọ́nà Polytechnic náà fi sẹ́tù síbẹ̀. So àwọn yẹn ni
wọ́n wá ìlàlejò ń jọ ìwọ̀n náà bímọ náà rẹ̀ sí. Torí Lágelú sọ fún Olódùmarè pé ibi tó ní kò ń tẹ̀dó yìí táwọn bá ń gbèrú tá boyún bímọ wọ́ọ́rọ́ táwọn ń rí jẹ táwọn ń rí mu àwọn ò mọ ìyẹn ọ lọ́dọọdún o. Torí ibi tó ń sá sí ní àwọ̀tán yẹn ó ní Òkè Ìbàdàn. Òun ló fi wá di pé wọ́n láti mú ẹ̀jẹ̀ tó ṣe f'Olódùmarè jẹ lọ́dọọdún pé a mọ̀ pé Ọlọ́run a mọ̀ dúpẹ́ ní Òkè Ìbàdàn. Òun lọ́dún Òkè Ìbàdàn. Ó ní ọpẹ́ ni ọpẹ́. Àwọn kan kò yé wọn ẹ̀sìn yàtọ̀ sí àṣà kò yé wọn tó ìdúpẹ́ ni wọ́n ń dúpẹ́ l'Amẹ́ríkà. Ọjọ́ kan wà lọ́dún kọ̀ọ̀kan tó ń pè ní Thanksgiving Day ní US. Wọ́n máa pa tòlótòló funfun báláwo kò gbọ́dọ̀ ní ìyẹ́ brown lára. Ààrẹ Amẹ́ríkà ló kọ́ máa pa kí gbogbo family tó lọ pa tiwọn náà. White turkey. Tí ò lábàwọ́n kankan. Wọ́n ń pè ní Thanksgiving Day. Ní ti ilẹ̀ Gẹ̀ẹ́sì wọ́n ń pè tí wọ́n ní St. George's Day. Gbogbo orílẹ̀-èdè ló ní ibi tí wọ́n ti máa ń dúpẹ́ f'Ọlọ́run pé ó dá ẹ̀mí àwọn sí. Ti Ìbàdàn lòkè Ìbàdàn. Òkè Ìbàdàn ni o Ọlọ́mọ-Òrù Àtàgé. Òkè Ìbàdàn ni o. Ìbàdàn dàbí United States of America. Tó bá lọ sí US bó dẹ̀ lọ o lè gbógbógbó olówó map. Oríṣiríṣi ẹ̀yà ló wà l'Amẹ́ríkà. Indians àwọn Red Indians náà ní lẹ́bẹ̀. Red Indians àwọn ni wọ́n ní lẹ́bẹ̀. Wọ́n lé wọn wọgbó lọ ni. Láti Scotland, Ireland, Germany, Italy. Àwọn Black Americans tẹ́ ń rí yẹn àwọn náà wá pọ̀ lọ sọ́à nítorí kí ni wọ́n kó baba ńlá wọn lẹ́rú. Slave trade ló kó àwọn débẹ̀. Tó ń lò wọ́n bí omi òjò. So evolution Ìbàdàn òun àti ti Amẹ́ríkà ló jọra wọn. Kò sí àìwáyé ká má ní àrùn kan lá jàgbóró ní sí Ìbàdàn. Ibi mo ń lọ lẹ́dẹ̀. Jàgbóró yàtọ̀ sí jàǹdùkú. Ìjàgbóró ni mo sọ fún ẹ pé tí ì bá ṣe ọpẹ́lọpẹ́ Ọlọ́run àti Ìbàdàn tàhọ́ ni gbogbo yín ò bá jẹ́ nílẹ̀ Yorùbá lẹ́nìí táwọn Fúlàní ti fẹ́ gborí yín. Àlè òkìkí ni bàbá mọ̀ jẹ́ lónìí. Àlè òkìkí ńgbà sí. Ṣé ní Fúlàní? Àbí bàbá. Ó ti di nǹkan ìrìn báyìí Ọlọ́run ẹ̀jẹ̀ kan kọ́ ẹ̀ lẹ́rú ni. So náà fi ń sọ pé béèrè wò kó o tó wọ̀ ọ́ torí àwọn alágbára ló wá ń tẹ̀dó sí ẹ̀bá ọ̀dàn. Tó o bá dára rẹ lójú ò lè wá o wọ́n wá tulẹ̀ fún yín. Àjòjì tó bá ti wá wọ́n á júwe ibì kan lọ bá olóyè báyìí kan tulẹ̀ fún yín ẹ wà dọ̀ sẹ́tù sí àdúgbò yẹn. Ẹ máa ní ilé ní ìgboro ẹ dẹ̀ gbọ́dọ̀ ní oko torí oko ni oúnjẹ ti wá sílé oúnjẹ tó máa jẹ epo pupa kòkó obì ohun kan tó ń sowó yẹn ẹ gbọ́dọ̀ lóko. Irọ́ ó ti fo. Ó kọ́kọ́ bẹ̀rẹ̀ láti àwọn oríyangí ni níbi tí Mapo Hall wà yẹn tó fi súnmọ́ Central Mosque Ọjà'ba tó fi súnmọ́ Olúbàdàn Palace Ọjà Ibà. Ọjà Ibà yàtọ̀ sí ọjà ọba o. Ibà Olúyọ̀lé tó wá láti Ọ̀yọ́ láti wá ṣe olórí. Òun ló ní ọjà abẹ o. Ilé wọn náà ṣe wà ilé Ibà ló súnmọ́ ọjà Ibà o. Ó yàtọ̀ sọ́jà ọba o. Ibà Olúyọ̀lé. So ibi tí wàá ti mú Ìbàdàn ni àwọn original ó wá ń fẹ́ lọ títí dé ilé tí a náà. Ilé ẹ̀kẹrin Àjẹ́ǹgbẹ́ SW1/131 àwọn alálégún pọ́nríkú ó fẹ̀ títí ó fẹ̀ dé ilé Oyètúnjí Olúndẹ̀gún ẹ̀rín òpójó ológun ilé oyè SW2/486 ó fẹ̀ lọ sí ilé orí olówó Ayẹyẹ ìdí kan náà lè ń dé àwọn original òkè fọkọ̀ tó ń wí hàn òkè bọ́là òkè fọkọ̀ ìsàlẹ̀ òsì kankan. Àwọn tí ẹ̀ ní nọ́mbà ọ̀nà tí wọ́n tún jìn. Kò tiẹ̀ sí nọ́mbà fún wọn àwọn òyìnbó àtàwọn tán wá ṣiṣẹ́ nìbàdàn Western Region Civil Service àwọn ni wọ́n create bẹ̀yẹn fún tán pè ní Government Reservation Area bí tí Government House wà lágodi yẹn. Àwọn ẹbí Lámíní àwọn náà nílẹ̀ wọ́n gbà lọ́wọ́ Agodi
wọ́n gbà lọ́wọ́ àwọn òyìnbó gbà náà fi ń create GRA wọ́n gba gbogbo ibi tó jẹ́ Bódìjà lọ́wọ́ àwọn ẹbí Bódìjà ní GRA fi bẹ̀rẹ̀ Western Region Government náà fi ṣe gbogbo ẹ̀ ibi tá a ti ń ṣe tiwa náà nísìn Housing Corporation Ọ̀yọ́ State àtijọ́ àwọn náà dálẹ̀ so gbogbo ibi tó ti jẹ́ ẹ̀yìn odi yẹn ibẹ̀ làwọn àjòjì settle síbẹ̀ náà ń kọ́lé sí torí wọ́n ń ṣọmọ onílẹ̀ èmi kọ́ àṣàtà abáláyé ni èmi kí ta lè mi. àwọn kan sọ pé bí wọ́n ṣe ń ṣe láwọn ìlú yòókù tọ́ba kan ṣáájú tí. bá a ṣe bá a níṣẹ́ wo ìgbà tí ọba Olúbàdàn Ìjẹta tó ń gbéṣẹ̀ tó ń wàjà kọ́lọ́n kó máa délẹ̀ fún wọn ọba Samuel Odúlànà Odúgadé 1 ìgbà tí wọ́n wàjà ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ lábẹ́ àwọn náà ti kún sí kọ́lọ́n délẹ̀ fún wọn gọ́vnà Isiaq Abíọ́lá Ajímọ̀bí wọ́n dá sí ètò ìsìnkú yẹn wọ́n dá sí lára nǹkan tó wá ṣe ni wọ́n ṣe special symposium nínú Trenchard Hall wọ́n wá pe àwa mẹ́ta wọ́n kọ lẹ́tà sí mi wọ́n kọ lẹ́tà sáwọn méjì yòókù náà ni o wípé ká wá sọ̀rọ̀ mẹ́ àwọn náà lè fún wa ní topic tá a sọ̀rọ̀ lé lórí Professor Òjó ó ti padà sí Ìlọrin sìn òun ni chief of staff Governor Ajímọ̀bí ńgbà yẹn Bádé Òjó òun ló sign letter lórúkọ governor náà fi pè mí àtàwọn méjì tó kù o pé ká wá sọ̀rọ̀ topic wo náà fún mi wọ́n fún mi ní Ìbàdàn traditional the exclusiveness of Ibadan traditional chieftaincy system, the need Ibadan traditional chieftaincy system, the need for reforms. Ẹni tí wọ́n tó kọ́kọ́ sọ̀rọ̀ emeritus professor Arálé Kábíyèsí Òdùgadé ni wọ́n bàbá wọn àti Kábíyèsí Òdùgadé wọ́n jọ dàgbà ní oko kan náà ni so náà fún ní topic yẹn di Olúbàdàn Òdùgadé that I knew náà fún ní topic yẹn so ìtàn fèmí yẹn the unique Ibadan traditional chieftaincy system èmi náà lọ ṣe ìwádìí research àti ìtọ́ èmi náà gbọ́ láti kékeré àti tí mo kà kí ló jẹ́ kó fi dá yàtọ̀ all over the world ní tí traditional chieftaincy Ìbàdàn fi dá yàtọ̀ ni wípé ọ̀run ni wọ́n ti ń dádé Olúbàdàn wá sáyé o àyànmọ́ ni o àyànmọ́ ò dẹ̀ gbóògùn kò kàn pé mo lágbára mo mọ̀yàn mo lówó ó bá ti dé adé Olúbàdàn látọ̀run wá sáyé kábíyèsí yóò dé wọ́n dé gbogbo àwọn àti kábíyèsí wa ti bẹ́ẹ̀ sí náà kádípẹ́ lórí pàtàkì pẹ́lẹ́sẹ̀ àmì àṣẹ ọba Senator Dr. Mahood Ọlálékan Balógun Òkúmádé 2 ni ó fi máa ń yí àwọn kan pé ó ti pẹ́ jù o bí ọdún 15 kí èèyàn tó bẹ̀rẹ̀ ní mọ́gàjí kó tó máa nǹkan tó bá máa dùn ẹ̀kọ́ gbóná ni o sùúrù ni o àwọn òyìnbó gan débi wọ́n bi àwọn baba ńlá àti ìyá ńlá wọn pé ta ló kọ́ yín ta ló kọ́ wọn ní system tá ń lò yìí torí bíi ti military ni àràkíà ó lọ jẹ mọ́gàjí lẹ́yìn wà lọ rólé tó bá tẹ Olúbàdàn tó wà lórí ìtẹ́ lọ́rùn á wá mú mọ́gàjí tó bá wù agbọ̀n sókè tí vacancy bá wà wọ́n ṣe promotion kan ní bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn so tí àyè bá ti ṣí sílẹ̀ mọ́gàjí tó bá tẹ Olúbàdàn lọ́rùn àtàwọn wọ́n ti di ọba in council báyìí tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n máa ń pè wọ́n ní Olúbàdàn in council wọ́n ti di ọba báyìí wọ́n á jọ foríkorí wọ́n á jọ fọwọ́ sí wọ́n wá fa mọ́gàjí yẹn yọ gbogbo Olúbàdàn tán jẹ àti kábíyèsí bẹ́ẹ̀ sìn ni wọ́n jẹ mọ́gàjí rí o mọ́gàjí ni wọ́n ti ń bẹ̀rẹ̀ o but kò ń ṣèpè gbogbo mọ́gàjí kan ló máa di Olúbàdàn ibi tó ti yàtọ̀ nìyẹn gbogbo mọ́gàjí kọ́ ní odò Olúbàdàn ìpè kọ́ but gbogbo Olúbàdàn ló bẹ̀rẹ̀ pẹ̀lú lọ rólé ló wá ń gbé jagun so láàrin tán pè ní average bóyá bíi 25 years àbí 30 ọdún lẹ́yìn téèyàn bá rólé tán
náà fi ń wò pé tábàrò 30 years mọ́ ọjọ́ orí ẹni tó lọ rólé àgbà ti dé. Ìyẹn ni gọ́vùnà Ajímọ̀bí fẹ́ dánwò láti yí padà, láti gbé sókè. Ṣùgbọ́n wọ́n ti kú báyìí, wọ́n ti láti defend ara wọn mọ́, but nǹkan tí kálukú bá ṣe máa dìtàn. Tó bá lọ wò ó sì wọ́n á wò pé wọ́n ò tọ̀nà tí gómìnà tó wà bẹ́ẹ̀ ń sìn tẹ̀. Ọ̀nà wo ni gómìnà eléyìí tẹ̀? Àwọn Ọ̀yọ́ State Executive Council àwọn ni wọ́n kọ lẹ́tà sí gómìnà wípé àwọn constituencies máa sọ pé àwọn fẹ́ kàn ṣe àtúnṣe sí ètò oyè ìbílẹ̀ Ìbàdàn. Ó ní táwọn Ìbàdàn bá jẹ́ pé tó ń fẹ́ nìyẹn, tó bá tẹ́ wọn lọ́rùn òun bá wọn fara mọ́. Wọ́n wá lọ sí House of Assembly, wọ́n lọ gbé wá as a motion. Àwọn náà wá pass ESCO padà. Wọ́n wá ní pé kí kábíyèsí Olúbàdàn ẹ gbọ́ ṣé ó tẹ́ yín lọ́rùn, ẹ̀yin lẹ sọ pé ẹ fẹ́ tún yí padà. Olúbàdàn kọ lẹ́tà sí gómìnà pé yes àwa ni. Gbogbo ọ̀nà tí gómìnà Ṣèyí Mákindé gbà yẹn gọ́vùnà Abíọ́lá Ajímọ̀bí ò gbàbẹ̀. Ṣùgbọ́n ó wá já sí ojú kan náà pé àti Ajímọ̀bí o àti Ṣèyí Mákindé o wọ́n ń fẹ́ ìdàgbàsókè ni fún ọ̀rọ̀ oyè ìbílẹ̀ Ìbàdàn, tó fi jẹ́ pé èmi ni wọ́n ní kí n ṣe director of affairs níjọ́ tí àwọn high chiefs di ọba. July 7, 2023 ní Ọjà'ba Mọ̀kó, director of affairs wípé ẹ̀gbọ́n náà ọba kan ní ilẹ̀ Ìbàdàn bó ṣe fẹ̀ tó yìí láti Bakatari kó máa bọ̀, ó kọjá irin kọjá Òbé, Àpáta Gàngà, Odò Ọ̀nà, tó bá wá straight Dùgbẹ̀, from Dùgbẹ̀ tó bá sọ́tàn Amínigun Agbéni, Gẹ́gẹ́, Òkunọlá street, Bẹ̀rẹ̀, Òjé, gate, Ìwó road, abẹ́ bíríìjì yẹn ẹ wá lọ fẹnu sọ bíríìjì odò Àṣejì rẹ láti Bakatari. Ìlú kan yẹn mọ́ orílẹ̀-èdè nìyẹn. Ìbàdàn tóbi ju orílẹ̀-èdè míì lọ, kò ń ṣe Áfíríkà nìkan, ní àgbáláyé. Ọba kan ṣoṣo wá ní pé wá kárìnká pọ̀ iye ni. Tí Olúbàdàn bá ti gbà pé kán fọwọ́ sí pé kán gbé àwọn high chiefs ga, ọ̀yà náà fi fún wọn ládé àtọ̀pá, náà fi jọba báyìí from high chiefs to ọba. Ṣùgbọ́n lábẹ́ Olúbàdàn Imperial Majesty ó sì bẹ̀ níjọ́ yẹn ni tí wọ́n gbogbo àwọn tí wọ́n ní kán ka ẹ̀jẹ̀ tó máa ń pè ní swearing pledges. Tẹ́ ẹ bá yájú sí Olúbàdàn pẹ́kẹ́ ẹ má dán wò. Àtàwọn baálẹ̀ tó ń fún ní adé yẹn náà Olúbàdàn ló bẹ gómìnà pé òun fẹ́ fún wọn ládé. Gómìnà ló sign ẹ̀. Àwọn House of Assembly àwọn náà sọ fún ESCO ló sọ fún gómìnà dẹ̀ bi Olúbàdàn léèrè pé kábíyèsí ẹ gbọ́ sẹ́yìn ni. Olúbàdàn dẹ̀ ní yes èmi ni. Inú ń bí àwọn ọ̀dọ́, inú bí wọn, inú wọn ò dùn pé àwọn kàwé, àwọn kéwú, àwọn kọ́ṣẹ́, síbẹ̀síbẹ̀ àwọn ò níṣẹ́. Èyí tó mánéjì tó níṣẹ́ apá rẹ̀ ọ̀ka mọ́ láti jẹun àti gbọ́ bùkátà, à ń bọ̀ lùbọ́sípò máa fẹ́ yàwó máa lọ́mọ. So gbogbo orílẹ̀-èdè Nàìjíríà ni ó dẹ̀ kàn, kò ń ṣe Ìbàdàn nìkan. Òun ló fi jẹ́ pé tẹ́ ẹ bá ń lọ tó wọ apá ọ̀tún, wà á kàn rí àwọn ọ̀dọ́ tó máa ń pè ní idle, wọ́n kàn jókòó àbí kàn máa rìn kiri báyìí. Níbo lẹ́ ń lọ? Wọ́n níbi tán lọ. So ìjọba láti ìjọba ìbílẹ̀ ló gbọ́dọ̀ kọ́kọ́ wá iṣẹ́ ṣe fún wọn, because wọ́n ní tí ọwọ́ bá ti dilẹ̀ àwọn ni èṣù máa ń lò. Wọ́n máa lọ jẹ́ kí àwọn nǹkan tó ń pè ní cottage industries tó máa jẹ́ oko ló wà bẹ́ẹ̀ sí. Ayé oko dùn ju gbòòrò lọ. Iṣẹ́ tí èèyàn kankan ṣe láyé tó fi gba sálárì, tíṣà oko ni mí. Sọ pé wọ́n lè mú security, infrastructure, iná lẹ́ńtíríkì, títì tí wọ́n kùn lọ́dà, omi tó máa lè jẹ́ kó wà ní àwọn ìgbèríko, ibẹ̀ ni mo gbé o. Ayé oko dùn.
ó rí gbòòrò ni fíùm èéfín alùpùpù èéfín márúwá èéfín mọ́tò akóyọyọ ariwo ẹ̀rọ lọ́ta àwọn tí wọ́n ń polówó ọjà kò natural but tó bá dé oko tó bá gbé oko rí tẹ́yẹ ọmọ kọrin afẹ́fẹ́ ọmọ fẹ́ sókè wa náà fẹ́ fi gbé ẹ̀mí ara wọn ró tán máa lè dá nǹkan sílẹ̀ ní oko ibùgbé láwọn ìgbèrí oríko àgbàlagbà gan kò lọ torí ìlú ti kún kò dẹ̀ wá ń ṣe Nàìjíríà nìkan gbogbo àgbáyé náà ni wọ́n sọ o ìgboro ti kún jù tó bá dá wọn dúró pé ńbo lẹ ti ń bọ̀ kò sí ńbo lẹ ń lọ wọn á kàn fọ ẹni language slang wọn ni àwọn ń gbé commando kiri ni kí ni jẹ́ bẹ́ẹ̀ so ní ìgbà táwa kéré àtàwọn ẹ̀gbọ́n tiwa tá bá wọn tán kéré ìgbà ojú ló ń wo èèyàn ládùúgbò bàbá àtìyá máa bí èèyàn yes ṣùgbọ́n tó bá ṣe mọ̀nàmọ́ná tọ́wọ́n bá dá sẹ̀ríà fún ẹ wọ́n á dé ó tó bí aago 7 mẹ́jọ alẹ́ tí àwọn òbí ẹ̀ máa dé wọ́n á lọ fẹjọ́ ẹ̀sùn pé ẹ fura sọ́mọ yìí ó ti mu sìgá o yóò jẹ bàbá ńlá yà then ní àdúgbò tán ti bí wa sí tán wà wá dàgbà ìyá wa tinú adé kọ́lọ̀ bá wa dẹlẹ̀ fún wọn àwọn ni wọ́n ń ta àtẹ ni wọ́n ń ta sìgá ni wọ́n ń ta àjákọ tí wọ́n kọ́ tó ń jẹ́ àjákọ. àwọn ìwé tàfi writing sheets bẹ́ẹ̀ ni sweet tó bá déwájú ìyá pé o fẹ́ ra ń sáré sìgá kan ló ń jẹ́ kí ló ń jẹ́ sìgá ń sáré bicycle galleon yóò bí ọ ni pé tá ń ràn ìyá tó ẹ̀kọ́ àdúgbò ó mọ bọ̀dá tó mu bicycle ó mọ bọ̀dá tó mu sm ó mọ bọ̀dá tó mu galleon ó mọ bọ̀dá tó mu craving a tó bá wá tó ń pa lólo akọ ni pé ó ti fẹ́ mọ mu sìgá àfihàn kó wájú mi kó ní yóò lé ẹ̀ dànù ó dẹ̀ ṣe ń bá àṣọ nílé pé ẹ fura ọmọ ẹ ti fẹ́ mọ mu sìgá o bọ̀ nísìnyí ó ti kọjá sìgá ó tẹ̀ tún kọjá gbó oríṣiríṣi là ń gbọ́ Colorado àbó wá rí ọmọ kan tó ń lọ sẹ́rí mọ́ òpó ná mo rí níbi kíní alágbèéká yẹn bẹ́ẹ̀ ni kí ló máa mú ọmọ ènìyàn máa sẹ́rí ẹ̀ mọ́ òpó ná concrete pole ó ti mú Colorado kò wá ń ṣe pé Ìbàdàn nìkan o gbogbo ilẹ̀ Nàìjíríà ni o bẹ́ẹ̀ ni tó bá ti yà sí kọ́nà báyìí welcome ni bàbá so gbogbo yẹn ni a ní láti jókòó kájọ ṣe àpérò ẹ wáṣẹ́ fún àwọn ọmọ yìí ṣé o fẹ́ lọ sí skul sí ṣé o fẹ́ tún kéwú sí ni o fẹ́ kọ́ṣẹ́ ó kàn lè máa rìn kí àdúgbò nígbà tí wọ́n bá lọ kọ́ṣẹ́ àbó lọ skul láti aago 7 àárọ̀ tó bá délé ní 5 yóò ti rẹ̀ yóò sinmi tó bá dẹ̀ máa jẹ́ bí 7 yẹn fàájì ló náà fẹ́ ṣe kó sinmi bí wọ́n ṣe nígbà táwa kéré nìyẹn o wàá lọ sí ó gbọ́dọ̀ late 7 days làwa lọ òkè fọkọ̀ wàá lọ school a máa close ní 2 p.m. lọ́sàn-án a lè dọ́gbọ́n gbá table tennis àbí ká lọ gbá Toronto nìyẹn progressive day school aláàdọ́rin primary school ti high chief Rashidi Ládọjà lọ nìyẹn by the time tá a máa délé padà àwọn bọ̀dá Karimu ti dóde ẹ̀ àti bọ̀dá Sàláwù ó pé kí ni wọ́n ó béèrè yes sir kí ni wọ́n lesson teacher nìyẹn ó dẹ̀ tó gbọ́dọ̀ late there 4 o'clock a máa kúrò mẹ́ni 6:30 kí ló wá tún kù kálukú lọ sùn oorun tó adúpẹ́ lọ́wọ́ yín olóyè Lekan Alabi ẹ̀kẹfà Olúbàdàn tilẹ̀ Ìbàdàn mọ́yẹ̀ tẹ́lẹ̀ mò ń bọ̀ ni tẹ́lẹ̀ ẹ̀kẹfà Olúbàdàn tilẹ̀ Ìbàdàn tẹ́lẹ̀ tí wọ́n ti á di máyẹ̀ Olúbàdàn tilẹ̀ Ìbàdàn ó lọ skul lóòótọ́ ó rí ọgbọ́n tó fi yọra rẹ wọ́n tó béèrè wọ kọ́nà wọ́n á sọ pé tẹ́lẹ̀ bá ti jẹ́ o land kí n tó ẹ ṣé o. akínyìn o a sì tún fi àsìkò yìí bá yín dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ẹ ti sọ pé ní ọjọ́ mẹ́ta síbi tá a wà yìí lágbára Ọlọ́run ni ẹ pé ẹni ọdún 3 ó lé 50 ọmọ èké ni mí 73 lágbára Ọlọ́run orí ọ̀fẹ́ ńlá ni o
ẹ sì tún ṣe kébé Ọlọ́run bá nú àánú ẹ̀ yóò tún bá a lọ́ra ẹ̀mí yín àkíyín pẹ́ kú ọjọ́ ìbí. Àmọ́ kò sí iná dídá ń bẹ o ó wu ni láti ṣe but kò sí agbára ni àti pé sí àsìkò ilé èèyàn fẹ́ máa lòlò. Ìlú bílù ti rí. Ìlú ìní kọ́kọ́ báyé ṣe rí wo nǹkan tó ń dánwò ní àárín àwọn Jews àti àwọn Hamas ní Gaza West Bank tó ń para wọn lọ ṣáà. Ẹ ṣé o gbogbo ẹ̀yin tí ẹ bá wa wò lónìí àdúpẹ́ lọ́wọ́ yín o iná ò ní tán wo yín tẹ́ fi ń ra data lógo tọ́lọ́ gbogbo ẹ̀yin wá ní YouTube ẹ subscribe ẹ dẹ̀ tan notification yín lẹ̀ fún àwọn content wa lóríṣiríṣi lẹ́ẹ̀kan sí àdúpẹ́ lọ́wọ́ yín olóyè Lekan Alabi Máyẹ̀ Olúbàdàn tilẹ̀ Ìbàdàn títí ìgbà míì tá a pàdé eré àtayọ̀ ni o a sì ní gbọ́rọ̀ ìbànújẹ́ síra wa ọ̀dà bọ̀.